ká fira wa ṣe kan kẹnu wo jẹ́ yọ kan kíwà wo jẹ́ yọ kan. Allah. torí bí ọbẹ̀ yọ kan là ń sìn Allahu yọ kan náà là á jọ ń pè. Allahu. Ọlọ́run ò pé méjì àwọn àfáàsì ń bínú ara wa. Allah. torí pé tiẹ̀ ń kú ọ̀ ń bínú ẹni títí ẹ̀ ò kú. Allahu akbar. ẹni títí ẹ̀ ò kú fẹ́ tú tẹni tó kú. La ilaha illallah. ẹni tádùá rẹ̀ ń bínú ẹni títí ẹ̀ ò tí ì gbà. Allah. ẹni títí ẹ̀ ò tí ì gbà fẹ́ gbẹ́ ẹni títí ẹ̀ ti gbà ṣubú. Allahu akbar. àṣàlátù tèmi ju ti yín lọ. La ilaha illallah. èmi mo kọ́kọ́ délùú yìí. Allah. ọlẹ́ kọ́ délùú yìí torí rẹ̀ òní kọ́ bẹ̀rẹ̀ lórí rẹ̀. ọlẹ́ délùú yìí torí rẹ̀ òní bẹ̀rẹ̀ lórí rẹ̀. ìṣọ̀kan ẹ wọ́n báwọn yàwá yìí ti gbòkó tira àwọn yìí nìsín. àlè máa rí inú wọn tá alásàlátù mi ò mọ bínú alásàlátù mi. kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. tòró lọ́wọ́ ọbẹ̀ yọ̀kan náà la fẹ́ pè. Allahu akbar. ànábì yọ̀kan náà lòdì sí ọlọ́run tó lọ́wọ́ láti gbogbo ayé. oṣù kan náà là ń gbàwẹ̀ Ramadan. àìwá fẹ́ràn ara wa àìṣèkan láàrin ara wa ní wọ́n ń jẹ́ àfàsẹ́yìn. ó ń jẹ́ àfàsẹ́yìn. ìyá wa ń jẹ mùsùlùmí tààrà. ìyá ń jẹ mùsùlùmí gan. ẹ wo ilẹ̀ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ńlẹ̀ fẹ́ rà nísìnyí. gbogbo bí tí kírísítẹ́nì bá wà làwọn ti máa ń ní pọ̀ mọ́. gbogbo bí tí kírísítẹ́nì bá wà ni wọ́n ti máa ń ní pọ̀ mọ́. àmọ́ torí ìfẹ́ tí ò sí láàrin a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim innamal mu'minuna A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innamal mu'minuna ikhwatun fa'aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. sọlẹ́nu ànábì Muhammad. Innamal mu'minuna. àwọn lẹ́yìn mùmíní. Innamal mu'minuna. ẹ̀yin àfa sáfà ọmọ ìyá lẹ́jọ́ jẹ́. Innamal mu'minina wọ́n lè má jọ bí ikhwatun. wà ń bì kẹjá gbàgbé ẹ̀ Kúránì ti sọ àdọ́mọ ìyá. Innamal mu'minuna ikhwatun. wọ́n jáde lọ́dọ̀ támọ̀lá ẹnìkan jáde mọ́ríkà ṣiṣẹ́ àtijọ́ kẹ́hún náà ẹ ti dọ́mọ ìyá. Innamal mu'minuna ikhwatun. pàkátọ̀ ọ̀bọ̀lọ̀ máa bínú lé bàtúrẹ̀. Innamal mu'minuna ikhwatun. ọ̀rọ̀ ní gbogbo ohun tí ń jẹ́ mùmíní àti mùsùlùmí àtàlásàlátù àtàfà alágbájá àfà àtàmẹ̀dò ọlọ́ni gbogbo yín mùsùlùmí lẹ̀ ń jẹ́ ọmọ ìyá kan lẹ̀ ń jẹ́ lọ́dọ̀ èmi ọlọ́run. Wasilihu bayna akhawaykum. kí ni ṣe yín tẹ̀ ń tú èyára yín lẹ̀. Wasilihu bayna akhawaykum. àwẹ̀lá àti wọnú àwẹ̀ ní sẹ́yìn máa gbọ́ àdánwò dáadáa kátàkátà lọ́dún àwọn àfà. Wasilihu bayna akhawaykum. èsì ọ̀rọ̀ mùdírù mọ́ríkàsì èsì ọ̀rọ̀ jákímẹ́lì èsì ọjọ́ kúmẹ́lì. èsì ọ̀rọ̀ lágbájá sẹ́yìn ló kù wá kú nígbà tó fẹ́ débi gíga. Wasilihu bayna akhawaykum. ọlọ́mọ ìyá nìyí ẹni bá ṣẹ̀ láàrin ara yín ẹ pè é bá wí ẹ ṣàtúnṣe láàrin ara wa. Wattaqullaha. sọ́dọ̀ bí àwọn afọ bá fẹnu kù síbi kan ní iṣẹ́ aburú ò ní sí lọ́wọ́ wa. Aslihu bayna akhawaykum. tó wáyé pé owó bá dalé ké pọ̀ tábàdàlẹ̀ kí pọ̀. ká dàsà látú pọ̀ tábàdàlẹ̀ látún pọ̀. ààrẹ ẹni tí ó ṣàbúrú ò ní sí láàrin. ẹjọ́ sàbúrò ní sí. Fasilihu bayna àwọn ọmọ akhawaykum. lórí tí máa ń hùwà tí ó da ẹ pè láàrin yín ẹ wá túnṣe ẹ bá wí tọrọ ọmọ ìyá ń gbogbo yín. Wattaqullaha. èmi ọ̀rọ̀ àdìgbò ni ẹ máa jẹ́ ìyá ọ̀gá ẹ bẹ̀rù mi. La'allakum turhamun. Aliwahadatu. 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 bẹ́ẹ̀ ti ṣọ̀kan nílùú tí mo wà yìí. Unity. Ìgbága. Ìgbága. ìlú Bágà. ìlú Bágà ẹ yìí. wo ojú àwọn àfáàṣe gbò. Aliwahadatu. ẹ bàbá tó wọ́n sọ fún yìí ó rí i pé wọ́n rí nǹkan jẹ́ tó ṣẹ́kù lé. Aliwahadatu. bàbá tó ti wọ́n rẹ́rìn múyẹ́. àwọn náà rẹ̀ ní. Aliwahadatu. bẹ́ẹ̀ bá fẹ́ràn ara yín ara yóò sì mọ gbóná mọ́ra yín. ara yóò máa gbóná mọ́ra yín. ìbínú ọkàn ni máa fà á. ìbínú ọ̀kan ni o. ẹ wá páyà yín náà bínú mi ti di. Aliwahadatu. ìbá àfọwọ́ ń dùn. ẹ wọ àwọn alásàlátù ẹ wọ́n ti set. ẹ wò bá ṣe pọ̀ fún alásàlátù. Aliwahada ìṣọ̀kan kí ni ń jẹ́ bẹ́ẹ̀ èrè wo ni bẹ́ẹ̀ àǹfààní wo ni bẹ́ẹ̀. لقد بغينا الوعدة بين أئمة المسلمين اليوم خاصة. àkọ́kọ́ inú
àti àdánwò tá àti ìríbi bọ́ ń bẹ̀. Ẹnu àwọn àfọ gẹ́gẹ́ kíkó bẹ̀ àìsàn kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin wa náà pé ó ti kọ́kọ́ bá àárín wa jẹ́ àná kò sí kan láàrin wa. àìsàn kan wá kò yóò ti fẹ́. a ti pè fún àìsàn kan láàrin àwọn àfọ àwọn àlàkọ́kọ́ ẹni tí ń ba ayé jẹ́ nísì. Allah. àwọn àlàkọ́kọ́ ẹni tí ń ṣàbúrú. àwa ni. a tún wá ń kó àwọn ọmọ kẹwù aláburú àtúnkọjà mọ́ àwọn aláburú. Allah. ibi ẹ lọ ibi tá ti ń fún yẹn ló ń jẹ ibi tá ti gbogbo yín nígbà tí wò ní ọtún bínú ẹni ó ní. ó ní obìnrin tó ní. àkọ́kọ́ ọ̀dọ́ wa gẹ́gẹ́ ní orí ibú ti bẹ̀rẹ̀ àwa gẹ́gẹ́ là á kọ́kọ́ ń bínú ara wa. àwa ni. àrí àwọn afọ́ wàhálà ti bẹ láàrin wa tó rẹ́nu wò kò má bá wọ ọlọ́dọ́dọ́ àfa mi nǹkan mi ní fi hàn nǹkan mi ní fi hàn ẹni tó wọ ọlọ́dọ́dọ́ rẹ̀. nǹkan mi ni ó gbé jáde fún. fàkọ́dí. làkọ́dí bọ́kọ́dí náà lè wá àdàtà bẹ́ẹ̀ náà ìmọ̀tìlì mùsùlùmí náà lè yẹ o. àwọn afọ àtàwọn ẹlọ́jọ́ òní tá ń lásìkò yá àjà wọn tẹ́ni dùn. karamakumullahu. nínú àwọn afọ tó ti lọ afọ aládìsí ń bẹ nínú wọn kò mọ̀jà dísì lọ. aládìsí wa. àfẹ́ ènìyàn tún ń bẹ nínú wọn. ènìyàn tún wá. àfẹ́ onídàálá ìlú ń bẹ nínú wọn. onídàálá ìlú ń bẹ. àfẹ́ onítàfísírì ń bẹ nínú wọn. onídàálá ń bẹ nínú wọn. àwọn kan wú ẹ̀pọ̀ ògùn nísìnyí ló jẹ́ wàhálà òpó ọmọ ayé wa. pẹ̀lú ní lágbájá mọ̀ tí mọ̀ ó máa ń tọ́ mọ̀. ó máa ń tọ́ mọ̀. ẹlòmíì máa ń tọ́lọ̀ mọ́ mọ̀ wọ́n bá sì ní kí ni yóò dọ̀ wọ́ ọ́ sì bọ̀ ọ́ rí bẹ́yìn ló kàlẹ̀. La ilaha illallah. àjọlé máa ṣàfà àjúra wa lọ. àjúra wa lọ. àwọn ẹlẹ́kọ̀ọ́ kan bẹ gbogbo ntẹ́ngàlùkù ṣe mẹ́lẹ́ mójútó tí ẹ torí pé wọn kéde wọn tún lọ́rí fún ìwé lásán lọ́kè. ìwé lásán lókè o. bóòlù ọtí ìwé tó fi dèyẹ yìí ọ̀tọ̀ tún nìyí. èyí ọ̀tọ̀ tó lélẹ́yìí. ìjọ kan ṣoṣo ó ti kúrò láàrin àwọn àfa. wà bẹ́ẹ̀ náà lè mùsùlùmí náà lè mùsùlùmí àti àwọn. ìgbà tó kúrò láàrin àwọn àfa kan ọwọ́ bọ́ sáàrin àwọn mùsùlùmí lóbìnrin. àwọn náà tún ń bára wọn jà nígbà tó ṣe bá àwọn àfa ti fẹ́ ojú ṣọ̀kan. àwọn àfa ti fojú sókè. àwọn ìyàwó náà tún wá ń bára wọn jà ọ̀rọ̀ sá látù tiwa wá ti yín wàhálà tún ń bẹ láàrin àwọn mùsùlùmí bẹ́ẹ̀. wàhálà wa ń bẹ. wàhálà tún ń bẹ láàrin àwọn mùsùlùmí àwọn èyí ṣàfà ọ̀sáfà. ọ̀rọ̀ tiwa ni wọ́n ń bọ́ làwọn náà tún fi ń ba yé jẹ́. fọ́lọ́wọ́sì wọn pọ̀ lórí iná dánadáa tẹ́ ń kálukú wọn ṣe káàkiri. àbá alágbájá máa ń bú yẹn ẹ̀rí bó ti bú lágbájá. àwọn wọ́n fọ́lọ́wọ́sì yà tó ṣe pé òjò tẹ́kù rẹ̀ bá dé àwọn fọ́lọ́wọ́sì wọn ò lè gbà wálé. àwọn fọlọ́wọ́sì wa wọn lè gbà wálé nígbà tí gbà tó jẹ́ bá dé bá wa. ẹ bá wo ní social media ní sinadá àwọn afa ó ti kú mẹ́fà.